Ẹ káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí. Ẹ ti ń bá wa bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìmí la tún gbé wá lónìí lórí ètò mímọ̀ ọkọ mímọ̀ ọkà. Iṣẹ́ tí a fi rán èmi ni bí àwọn tó ṣe wà nínú iṣẹ́ nínú ìjọ Olúwa tàbí nínú jọ̀mọ́ tàbí ní gbogbo ìlànà ní ibikíbi bí wọ́n ti ṣe lè mọ̀ ọkọ bí wọ́n ti ṣe lè mọ̀ ọkà láì gba tíṣà rárá. Bó ti ṣe lè mọ̀ ọkọ nínú yàrá ẹ lórí fóònù ẹ ìwọ nìkan pẹ̀lú fóònù ẹ irú fóònù tá a lò yìí. Bó ti ṣe lè mọ̀ ọkọ mọ̀ ọkà ní kíákíá láàrin 30 ọjọ́ tí wàá lè ka bíbélì, wàá lè ka ọ̀rọ̀, wàá lè kọ lẹ́tà, wàá lè kọ ẹ̀dùn ọkàn ẹ sílẹ̀. Òun ni iṣẹ́ tí a fi rán èmi gẹ́gẹ́ bí olùṣọ́ nínú iṣẹ́ Olúwa. Ètò tí mo mú wá lónìí ni apá tó kàn ni à ń pè ní apá fáwẹ̀lì. Fáwẹ̀lì ni àwọn ọ̀rọ̀ méje nínú èdè Yorùbá tó ń jẹ́ kí Yorùbá dùn kọ kó dùn kà fún gbogbo ènìyàn. Láìsí fáwẹ̀lì ó dàbí ilé tí kò ní tí wọ́n kọ́ tí kò ní ọ̀pá tí wọ́n nà sókè ẹ̀. Àwọn fáwẹ̀lì ni a, e, ẹ, i, o, ọ, u. Àwọn fáwẹ̀lì ló dàbí obìnrin láàrin ìlú. Àwọn obìnrin méje tí wọ́n wà ní ìlú tí ọkùnrin pọ̀ rẹpẹtẹ. Àwọn ọkùnrin yẹn là ń pè ní kọ́nsọ́náǹtì. Ṣùgbọ́n àwọn ìyàwó wọn là ń pè ní fáwẹ̀lì. Fáwẹ̀lì ni a, e, ẹ, i, o, ọ, u. Kò sí ohun tó fẹ́ kọ tí ò bá ti sí fáwẹ̀lì kò ní ní ìtumọ̀ nínú èdè ìbílẹ̀ tiwa nílẹ̀ Yorùbá yìí. Báwo la ti ṣe ń kọ fáwẹ̀lì? A ti fi ìbẹ́pẹ ṣe àpèjúwe lẹ́tà O rèé. Tí a bá fi àmì sí ìdí eléyìí ó di lẹ́tà ọ. Lẹ́tà O náà rèé, lẹ́tà O rèé, lẹ́tà ọ rèé. Tí a bá mú lẹ́tà O tí a gé sí méjì, lẹ́tà O rèé. Bí a ti ṣe sọ ní ọjọ́ sí ohun tá a fi ìbẹ́pẹ gé yìí. Tí a bá gé lẹ́tà O yìí sí méjì á di lẹ́tà C. Lẹ́tà C, lẹ́tà C, lẹ́tà C ni, lẹ́tà C ni, lẹ́tà C ni tó jẹ́ ìlàjì lẹ́tà O. Tí a bá wá gé lẹ́tà C sí méjì, tí a bá gé lẹ́tà C yìí sí méjì á di lẹ́tà I. Igi ẹ̀wò I ni, I ṣe ẹni gbogbo rege ire. Báwo la ṣe wá fẹ́ kọ ta fẹ́ mọ̀ ká sí? A ti ní ká kọ lẹ́tà C ní ọ̀gá ìmọ̀ye ìgbà. Ṣùgbọ́n lẹ́ni C mẹ́ta ló fẹ́ kọ. C kìíní, C kejì, C kẹta. Tí a bá ti kọ lẹ́tà C mẹ́ta tán, àwa mú I igi yìí, òun la máa fi kó lẹ́nu. Ẹ wò, lẹ́tà A ní ká kọ́kọ́ ṣe, A rèé. Lẹ́tà C la gbé sí yìí. Àwa gbé igi I sí lẹ́gbẹ̀ẹ́. Tí ẹ bá lè rí dáadáa, a gbé I sí. Tí a bá ti so papọ̀ báyìí, ẹ wò, ó di lẹ́tà A. Ìyẹn ni wípé I yìí a fi kan ẹnu C yìí ó di lẹ́tà A. Lẹ́tà A, lẹ́tà A. Tí a bá tó mú C yìí tá a fi I yìí kọ lẹ́nu báyìí. Ẹ wò, C ni I la fi kó lẹ́nu báyìí ó di lẹ́tà A. C tá a fi I sí lẹ́nu báyìí ó di lẹ́tà A. Tí a bá mú C tá a fi kọ lẹ́nu tá a fàmì sí lábẹ́ báyìí ó di lẹ́tà E.
lẹ́tà I ti dá dúró fún ara rẹ̀ gédégbé, O ti dá dúró, Ọ ti dá dúró. Tá a bá wá mú I yìí kìíní, I kìíní, I kejì, tá a sọ mọ́ra wọn, ó di lẹ́tà U, ó di lẹ́tà U, ó di lẹ́tà U. Ẹ wò mí dáadáa lẹ́ẹ̀kan sí. A rèé pẹ̀lú igi lẹ́nu, igi ẹ̀la dádùgbólẹ̀, yẹn rèé tá a bá ti fàmì sí, ó di ẹ jẹ́ ká tó sí bá ṣe máa ń tò. A, I, O, Ọ, U. Mímọ̀ kọ mímọ̀ ká di ọ̀rọ̀ yàn fún ènìyàn tí ó bá fẹ́ mọ̀ sin Ọlọ́run déédéé pàápàá. Nítorí wípé ó ní àti nínú ọ̀rọ̀ rẹ̀ ní èmi ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru. Ẹni tí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run kà tí ò lè kà rárá. Bó ló fẹ́ fi rí ẹ̀kọ́ ìmọ̀ tó fẹ́ fi mọ ọ̀rọ̀ Ọlọ́run, á fi mọ òye Ọlọ́run, á fi mọ ìwà tá a hù àti ìwà tá a kì í hù. Gbogbo ẹ̀sìn tó wà láyé yìí pátápátá ni wọ́n tẹnu mọ́ mímọ̀ kọ mímọ̀ kà, kí èèyàn bá lè ka àwọn àṣírí ẹ̀sìn ẹ̀. Kì í wá ṣe àṣírí ẹ̀sìn ẹ̀ nìkan, àwọn àbùkù tó wà nínú àìlèka ìwé ó pọ̀ púpọ̀ gan. Ojúlówó ìpọ́njú, ojúpólówó ìfọ́jú ọkàn, òun ni ẹni tí ò lè kọ, tí kò lè kà. Ẹni tí ó bá ràn ní lọ́wọ́ láti mọ̀ kọ, láti mọ̀ kà, ó yẹ ká máa gbé òṣùbà fún wọn ni. Ìdí pàtàkì kan rẹ̀ tó jẹ́ pé gbogbo ẹni tí àwọn òbí ẹ̀ rán lọ sí iléèwé tàbí ẹni tẹ́nikẹ́ni ṣe ìrànlọ́wọ́ fún láti rí ìwé mọ̀ọ́kọ mọ̀ọ́kà, ẹ má yẹpẹrẹ nǹkan tó ń ṣe fún yín, nítorí pé epo ìrìn àjò ìgbésí ayé ọ̀la àtọ́lá àti fọkànbalẹ̀ ní ìwé mímọ̀ọ́kọ mímọ̀ọ́kà. Ẹ jẹ́ ká ti ibìkan wò. Àwọn tí ó lè ka ìwé yẹn rárá yẹn, báwo ni wọ́n ṣe máa mọ nǹkan tí oògùn tí dókítà bá kọ fún àwọn bó ṣe fẹ́ lò, báwo ló ṣe fẹ́ bọ̀? Ó níwọ̀nba nǹkan tí èèyàn lè gbé sórí, nípa kíkọ àkọsílẹ̀ la fi rántí, àkàtókà ni. Ẹ jẹ́ kí n sọ sítórì kan fún ìtàn kan fún yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn agbátẹrù ẹ̀sìn Kìrìsìtẹ́nì ló jẹ́ wípé ABD ni wọ́n yàn láàyò. Kò jọ ti wá níbi tó jẹ́ wípé àfi ká kó ìlú jọ, ká gbogbo jọ, ká máa fowó lálá, ká máa kọ́ ṣọ́ọ̀ṣì, ká máa kọ́ ṣọ́ọ̀ṣì. Ara iṣẹ́ Olúwa tó ṣe pàtàkì jùlọ ni mímọ̀ ọkọ mímọ̀ ọkà. Nítorí pé ní ìgbà ayé Mósè, èèwọ̀ ni fún ọmọ Ísírẹ́lì láti gbé ní ìlú tí ò bá sí ilé ìwé. Ìyà ńlá sì ni ìjọba Mósè máa fi ń jẹ àwọn òbí tí ọmọ bá pé ọmọ ọdún 5-6 tí wọn ò fi wọ́n sí skul. Ìyà ńlá ni wọ́n máa fi ń jẹ wọ́n. Àwọn òbí ò bẹ́ẹ̀ ò tiẹ̀ gbọdọ̀ dánwò láyé Mósè. Obìnrin tó gbọ́ àgbàgbọ́ wípé ohun gbogbo tí Ọlọ́run dá láyé yìí ló dá tó fi aṣọ bò wọ́n lára. Ó dá ewúrẹ́, ó wọ aṣọ tó bá òtútù àtòru mu fún. Ó dá ẹlẹ́dẹ̀ rẹ̀ tó pọ̀fọ̀, ó du aṣọ tó máa lò gbà fún. Ènìyàn nìkan ni Ọlọ́run dá ní ìhòòhò ọmọlúàbí. Ìdí ni wípé nígbà tó tútù bá mú ẹ, tó rú wá mú ẹ, orí ẹ̀ á pé. Àwọn kan tí àwọn àgbàgbà sì ti ṣe yọrí tó ti ṣe yọrí wọ́n jẹ bọ́ nínú ìṣòro wọn ni àwọn àkọsílẹ̀ tí wọ́n ní kí àwọn ọmọ wọn lè máa kà. Bíbélì sọ fún mi wípé mo gba Abraham, mo dá mi lójú pé Abraham yóò kọ́ ọmọ rẹ̀ nípa òfin Ọlọ́run. Nítorí pé Abraham mọ̀ ọkọ, ó mọ̀ ọkà. Ẹni tó ní 365 ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún-ó-lé-5 àwọn bodyguard nínú ilé rẹ̀. Báwo lẹni bẹ́ẹ̀ ò ṣe mọ̀wé? Ní ìgbà tí Ọlọ́run dá Ádámù tán, Ọlọ́run ní kó lọ sọ gbogbo ohunkóhun tó wà lábẹ́ òun lórúkọ. Ẹ má sọ fún mi pé kò mọ̀ ọkọ, kò mọ̀ ọkà. Ó ní orúkọ tí ó sì sọ wọ́n ni wọ́n jẹ́ títí lónìí. Àwọn ìran ọmọ Ádámù sì gbàgbé. Ní kúkúrú, ìyà tó ń jẹ àwọn aláìmọ̀ọ́kọ mọ̀ọ́kà pọ̀. Ó pọ̀ gan. Bí arákùnrin kan sọ fún mi, ó ní bí ìgbà tí ènìyàn fọ́jú tó wà nínú òkùnkùn títí láéláé, bẹ́ẹ̀ ni ẹni tí ò lè ka ABD
tí ò lè lórúkọ rẹ̀ kọ bẹ́ẹ̀ ló wà. Bó ti wù kó lówó tó ìyàwó á máa jẹ. Nítorí náà ọ̀kan pàtàkì nínú iṣẹ́ Olúwa tá a kò kọ̀ tí àwọn ọjọ́ Ọlọ́run ò dá sí òun ni pé kí kálukú mọ èdè ra ẹ̀kọ́. Ṣùgbọ́n inú mi dùn pé nípa ìmísí inspiration of God, the revelation of the prophets la fi mú eléyìí jáde kí kálukú lè mọ̀ọ́kọ kó lè mọ̀ọ́kà. This is Mosaic system of education. Ìyẹn ni pé ìlànà tí Mósè fi ṣe lélẹ̀ láti máa fi kọ́ ẹ̀kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ tí gbogbo ọmọ Ísírẹ́lì pátápátá tó fi mọ̀ọ́kọ mọ̀ọ́kà ní ìjọ́ kejì tí wọ́n jáde kúrò ní Òkùnpupa ni wọ́n ti bẹ̀rẹ̀. Ó sì wà títí dé èyí tí ẹ̀yin tí ẹ máa ń ṣe research ẹ lọ ṣe research bóyá ìran kan wà tí wọ́n là tó àwọn Ísírẹ́lì ní gbogbo àgbáyé. They are the people, they are called the irrepressible Jews. Àwọn tí ò ṣe tẹ̀ mọ́lẹ̀, àwọn tí ò ṣe palẹ́nu mọ́, they are irrepressible. Àwọn ni wọ́n di ní olówó tó pọ̀ jù láyé yìí nítorí pé foundation wọn nínú education ni. Ọmọ tá a bá fún ní ẹ̀kọ́ tó mọ ọkọ̀ tó mọ ká kódà kó ti ní èdè ìbínibí, a lè ronú, a lè kọ àkọsílẹ̀, a lè parẹ́, a lè tótóró, a tó kọ sílẹ̀. Nítorí náà mo rọ̀ yín, ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa like. Ó ti wà nínú fídíò tó jẹ́ wípé o lè gba àlẹ́sẹ́ẹ̀dì fídíò ẹ̀ sí ẹ tó bá pè wá. Ìwé ẹ̀ sì ti wà, ìwé rẹ̀ ẹ wòwé yìí mọ̀ọ́kọ mọ̀ọ́kà ní èdè Yorùbá láàrin 30 ọjọ́ tí o kò bá lè kọ kó o kà ní wákàtí 2 lójúmọ́ kọ̀wé sí mi kí n dá owó tó bá fún mi padà. Ní kúkúrú ẹgbẹ́ ètò yìí ní lárugẹ pàápàá jùlọ ẹ̀yin ìran Oòduà bẹ́ẹ̀ bá ti kọjá máìlì 5 kúrò nínú títí ibi títí tí ọlọ́dàdé ẹ lè má rí iléèwé mọ́. Ní ìgbà tí mò ń bá àwọn kan ṣe campaign káàkiri pé Yewa fẹ́ di gọ́fúnà ní ọ̀kan bí 20 ọdún sẹ́yìn, a dé àwọn abúlé kan tó jẹ́ wípé wọ́n máa ń fi ìwé rẹ́ǹtì fún àwọn iléèwé, a máa ń gbá gbowó ẹ̀ níjọ́ 5 tíṣà ò ní dúró léèwé o. Báwo ni ìwé ṣe kíkà àwọn abúlé kò bẹ́ẹ̀ wọ́n ti sọwọ́ sí ẹ̀wọ̀n pé kí wọ́n má mọ̀ọ́kọ kí wọ́n má mọ̀ọ́kà. Iṣẹ́ yẹn ló gbé àwa lọ́kàn tá a fi gbàdúrà sí Ọlọ́run ìmísí pé kó ṣí wa lójú ẹ̀mí, kó jẹ́ káyọ̀ láti inú ẹ̀mí wá láti lè sọ ìwé mímọ́ di pọ̀nbọ́rí ní ibikíbi lábẹ́ òrùn. Tó bá ti ní fóònù lọ́wọ́ ó ti parí, ó ti mọ̀wé kó ti mọ̀ọ́kà. Tó bá ti jẹ́ pé DVD player ló ní irú ìjọba fi ń wo orí ìtàgé yẹn, kọ̀wé sí wa, béèrè lọ́wọ́ wa. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Reverend Dr. Ezekiel Adékọ́lá Mákindé tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Sówà. Ẹ lọ sínú WhatsApp wa. WhatsApp wa wà ní inú eré tẹ́ bá wo ìsàlẹ̀ makindezgroup@yahoo.com tàbí makindezgroup@gmail.com. Ẹ jẹ́ fún yín ní nọ́mbà mi ìkíní ni 080-230-57571 080-230-57571. Nọ́mbà mi kejì ni 081-32-34-3511. Ẹ ṣé o. Thank you.